Ẹgbẹwọle ti pàrọwà sí àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga fásitì tìlú Ìlọrin láti lo ọgbọ́n àti ìmọ̀ wọn nínú mímú ìdàgbàsókè bá àwùjọ. Gíwá àgbà fún ilé ẹ̀kọ́ gíga fásitì tìlú Ìlọrin ọ̀jọ̀gbọ́n Wahab Ẹgbẹwọle ti rọ àwọn akẹ́kọ̀ọ́ jáde 12,242 tó ń kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ ọ̀hún láti jẹ́ aṣojú rere ilé ẹ̀kọ́ náà. Ẹgbẹwọle tó sọ ọ̀rọ̀ yìí níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ẹlẹ́ẹ̀kọkàndínlógójì ilé ẹ̀kọ́ ọ̀hún lórí àkòrí "Kì í ṣe ibi tí a wà mọ́". Ó sọ fún àwọn akẹ́kọ̀ọ́jáde náà láti ta kàngbọ̀n pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn lójúnà àti ní ipa rere àti láti mú àyípadà bá ojú tí àwọn kan fi ń wo orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ṣe àfikún rẹ̀ pé àwọn akẹ́kọ̀ọ́jáde ọ̀hún nísìnyí ni wọ́n máa ṣe ìrànlọ́wọ́ láti máa bá àwọn òbí wọn gbọ́ àwọn bùkátà kéékèèké kan tí àwọn náà sì lè dá dúró lórí ẹsẹ̀ wọn méjèèjì tí wọ́n fi kó ipa tó nítumọ̀ nínú gbígbé orílẹ̀-èdè yìí dé èbúté ògo. Gẹ́gẹ́ bí ó ti sọ wípé kì í ṣe ibi tí wọ́n wà lọ́dún 4 sẹ́yìn ni wọ́n wà báyìí. Ó sọ di mímọ̀ pé àǹfààní ńlá ni ó jẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún láti jẹ́ ọ̀kan lára wọn tí yóò máa ṣojú ilé ẹ̀kọ́ gíga fásitì tìlú Ìlọrin àti wípé àjọ tó ń rí sí ìdánwò ìgbaniwọlé sí ilé ẹ̀kọ́ gíga ti tọ́ka sí ilé ẹ̀kọ́ ọ̀hún gẹ́gẹ́ bí èyí tí àwọn ènìyàn nífẹ̀ẹ́ sí jùlọ lórílẹ̀‐èdè yìí, tí ó wá rọ àwọn ènìyàn láti darapọ̀ níbi ayẹyẹ 50 ọdún tí wọ́n ti dá ilé ẹ̀kọ́ ọ̀hún sílẹ̀ tí yóò wáyé lọ́dún 2025. Abiola Ajani ló ń jábọ̀ ìròyìn fún Atótó Arére Online TV. Ẹ ṣeun tẹ́tí.